We give you praise because you are a faithful God. Àyìn nítorí pé ẹ̀ ń bẹ fún wa, àyìn nítorí pé ẹ̀yin Ọlọ́run wa. Agbẹ́yìnjà nítorí pé ẹ̀ ń ṣe ohun ńlá. Àyìn nítorí pé ẹ kò fi wá ṣeré, ojúlówó ọmọ lẹ fi wá ṣe. So a dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí a rí gbà, tí a fi ń pè wá ní ọmọ yín. Olúwa ẹ ṣé o, Olúwa ẹ ṣé o. A dúpẹ́ fún àwọn ẹ̀kọ́ tí ó wà nínú ọ̀rọ̀ yín nínú ìwé mímọ́, èyí tí ẹ fún wa gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí a ní láti tẹ̀lé káwa bá lè ṣe ìfẹ́ yín ní orúkọ ńlá Jésù. Olúwa ẹ gbà ọpẹ́ wa. A béèrè fún oore ọ̀fẹ́ láti lè dúró ṣinṣin nínú ìgbàgbọ́, láti lè ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú yín ní orúkọ Jésù. Bí a ti ń lọ sínú ọ̀rọ̀ yín, ẹ jẹ́ kí oore ọ̀fẹ́ wọ̀nyí kó tẹ̀lé ọ̀rọ̀ yín, kí oore ọ̀fẹ́ wọ̀nyí kí ó sì bẹ̀rẹ̀ sí bá wa gbé ní orúkọ ńlá Jésù. Àmín. Àmín lórúkọ Jésù. Gbogbo ohunkóhun tó fẹ́ dúró bí ìdíwọ́ àti ìdènà tí kò ní jẹ́ ká bá ojú rere yín pàdé nípasẹ̀ ọ̀rọ̀ yín, tí máa ń tan ọ̀rọ̀ Ọlọ́run jẹ nínú ayé ẹni tí ń jẹ́ kí Ọlọ́run kó má ní ìtumọ̀, ní orúkọ ńlá Jésù kó máa wọ ní ìdè lọ. Olúwa á gba àdúrà fún gbogbo etí tó ń gbọ́ àti ojú tó ń wò àti ti ẹnikẹ́ni tó ń gbọ́ ọ̀rọ̀ yìí, orúkọ Jésù pé ẹ ó kà wá yẹ fún ilé ológo. A ò ní ṣe àṣedànù. Ohun kúrò lọ́dọ̀ mẹ́mi kò mọ̀ rí. Ìwọ oníṣẹ̀ṣẹ̀ kì yóò jẹ́ ìpín wa ní orúkọ ńlá Jésù. Àmín. Yes. A fẹ́ wo ọ̀rọ̀ ẹ̀kọ́ láti inú ìwé Kọ́ríńtì kìíní orí 10 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 1. A fẹ́ wò ó pé ẹ̀kọ́ wo láti lè rí kọ́ ń bíbá yìí gan-an tó fi jẹ́ wípé ìbáṣepọ̀ àwa àti Ọlọ́run á ṣe kí ni o, á lè dán mọ́rán, tó fi jẹ́ wípé ohunkóhun kò ní dí wa lọ́nà ìbáṣepọ̀ Ọlọ́run, because gbogbo ọ̀nà ni èṣù gbà láti lè mú wa yẹsẹ̀. Ṣùgbọ́n a fẹ́ béèrè fún oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run wá, oore ọ̀fẹ́ tí yóò mú wa dúró ṣinṣin nínú ìgbàgbọ́ ní orúkọ ńlá Jésù. From verse 1 láti ẹsẹ̀ 1, Bíbélì sọ wípé nítorí èmi kò fẹ́ kí ẹ̀yin kí ó ṣe aláìmọ̀ ará, bí gbogbo àwọn baba wa ti wà lábẹ́ àwọsánmọ̀, tí gbogbo wọn sì la òkun já, tí a sì baptisi gbogbo wọn sí Mósè nínú àwọsánmọ̀ àti nínú òkun, tí gbogbo wọn sì jẹ ti oúnjẹ ẹ̀mí kan náà, tí gbogbo wọn sì mu ohun mímu ẹ̀mí kan náà, nítorí pé wọ́n mu nínú àpáta ẹ̀mí tí ń tọ̀ wọ́n lẹ́yìn, Kristi sì lé àpáta náà. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ní inú Ọlọ́run kò dùn sí, nítorí pé a bì wọ́n ṣubú lé aginjù. Ọ̀pọ̀lọpọ̀ wọn inú Ọlọ́run kò dùn sí wọn. Kí ló lè fà á tí inú Ọlọ́run ò fi dùn sí wọn? Àwọn ẹ̀kọ́ tí a nílò láti kọ́ níbẹ̀ ni ìwọ̀nyí. Torí ìgbà mìíràn a máa ń rò wípé à ń sin Ọlọ́run, ìgbà mìíràn a rò pé a lọ sílé ìjọsìn, ìgbà mìíràn a rò pé àṣẹ inú níbí ní sọmọ ẹnì kankan, jẹ́jẹ́ mi ni mo sì ń lọ, jẹ́jẹ́ wa là ń lọ, àbá tó mi ní kọ́kọ́ jẹ́. Ṣùgbọ́n gbogbo àwọn èrò inú wa ń kọ́, pàápàá jùlọ sí ara wa, àwọn nǹkan tí à ń rò nínú ọkàn wa, ǹjẹ́ ó bá Ọlọ́run lọ bí? Torí Bíbélì sọ wípé wọ́n jẹ oúnjẹ ẹ̀mí kan náà láti pàṣẹ Mósè, oúnjẹ ẹ̀mí ọ̀rọ̀ Ọlọ́run, òun ní oúnjẹ ẹ̀mí yìí o. Wọ́n dẹ̀ tún jẹ oúnjẹ ti ara, wọ́n fún wọn ní mánà nínú aginjù, gbogbo wọn mu omi nínú àpáta tí ń tọ̀ wọ́n lẹ́yìn. Bíbélì wípé Jésù Kristi ní àpáta náà. Bí o bá dẹ̀ mu omi ọ̀rọ̀ Ọlọ́run, tó jẹ ọ̀rọ̀ Ọlọ́run, tó jẹ oúnjẹ ti ara ti ẹ̀mí, tó wá kọsẹ̀ tó sì ṣubú, kí ni nǹkan tó lè fà á? A lè wo wípé ìgbà tí wọ́n nìyẹn, ìgbà tèmi lélẹ́yìí, ṣùgbọ́n ìgbà tiwa yìí náà, àwọn nǹkan gbogbo làwa gọ́gọ́ ṣe
tó bá rò pé inú Ọlọ́run dùn sí tí Ọlọ́run ò dẹ̀ dùn sí tí a mọ̀ pé inú Ọlọ́run ò tẹ̀ dùn sí wọn. Ṣùgbọ́n ìgbà míì a máa kúkú máa mọ nǹkan tá à ń ṣe. Ìgbà míì a kàn sọ wípé Ọlọ́run dáríjì mi o Ọlọ́run dáríjì mi. Ìgbà míì àti ẹ̀ṣiṣẹ́ dápàrá tábà bí àtàwọn èèyàn pa ń sọ̀rọ̀ èèyàn ẹlòmíì lẹ́yìn wọn á ní ẹ̀ṣàmọ́mọ́ dá òní dáríjì o. So ìgbà míì a kúkú mọ nǹkan tá à ń ṣe. Ìgbà míì dẹ̀rẹ́ a kò mọ̀. Ṣùgbọ́n tá bá wo ọ̀rọ̀ Ọlọ́run ó wà fún ìtọ́ni gẹ́gẹ́ bí Paul ṣe sọ níbí wípé ká má bàa jẹ́ aláìmọ̀, ká má sọ pé torí pé a ò mọ̀ torí ẹ̀ náà ṣe kọ́ síbẹ̀ fún wa ká sì ṣe ṣe ni o ká lè kọ́ ẹ̀kọ́ nínú ẹ̀. Ẹsẹ̀ kẹfà wípé nǹkan wọ̀nyí sì já sí àpẹẹrẹ fún àwa kí àwa kí ó má bàa ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ ohun búburú gẹ́gẹ́ bí àwọn pẹ̀lú ti ṣe ìfẹ́kúfẹ̀ẹ́. Ó jẹ́ àpẹẹrẹ fún wa, ó jẹ́ ẹ̀kọ́ fún wa ká má bàa ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ ohun búburú gẹ́gẹ́ bí àwọn pẹ̀lú ti ṣe ìfẹ́kúfẹ̀ẹ́. Ìgbà míì tá bá sọ̀rọ̀ ìfẹ́kúfẹ̀ẹ́ a máa ń rò pé gbogbo àwọn alágbèrè àtàwọn onípanṣágà nìkan ni. Rárá, kò rí bẹ́ẹ̀. Àwọn ìgbà míì wà tó yẹ pé ìfẹ́kúfẹ̀ẹ́ gangan ó jẹ́ pé àwọn nǹkan tó ń lọ nínú ọkàn wa. Irú nínú àwọn tí ó ṣubú nínú aginjù nígbà yìí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tó lọ bá fún wọn lóúnjẹ ìjọ yẹn inú wọn á dùn. Ṣùgbọ́n ọjọ́ tó bá kù díẹ̀ kí àtó wọ́n á bẹ̀rẹ̀ sí ní pariwo, wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ àsọ̀, wọ́n á bẹ̀rẹ̀ sí ní bú Mósèsì bú Mósè. Ṣùgbọ́n kò sọ fún wa ká ti kú sínú aginjù gan, ká ti kú sí ilẹ̀ Íjíbítì ibi tó ti ń fún wa ní kùkùbà, ibi tó ti ń fún wa lóúnjẹ jẹ. Wọ́n mú wa lẹ́rú lóòótọ́ ṣùgbọ́n ṣáà ń jẹun bẹ̀. Irú àwọn nǹkan yẹn kò mú náà lọ́sẹ̀ ṣe pé àwọn òun ṣe bẹ́ẹ̀ ní ìsìn mọ́. Ṣùgbọ́n gbàtà bá ti lọ bí iṣẹ́ tó bá ti bí iṣẹ́ dé àwa bẹ̀rẹ̀ sí rojọ́ iṣẹ́ yẹn lé ní báyìí àwa bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣi nǹkan tó ṣẹlẹ̀ tí ò dá ń bí iṣẹ́ yẹn. Ìyàtọ̀ wo ló wà láàrin iṣẹ́ tó Ọlọ́run pèsè fún wa tí àwa ń sọ àsọ̀ ń pa ẹ̀ nítorí pé ẹnìkan kú wà tí ò dá àbí kọ̀ọ̀kan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àti àwọn tí wọ́n jẹun ìgbà tó dàsìkò kan tí ó dà pé ọ̀nà náà ó pojú fírí fún wọn tó bẹ̀rẹ̀ sí ní rántí gbogbo kùkùmbà tí wọ́n ń jẹ ní ilẹ̀ Íjíbítì. Bíbélì sọ fún wa pé gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ ni, gbogbo àìṣòdodo pátápátá Bíbélì wípé ẹ̀ṣẹ̀ ni. Àtẹni tó pààyàn àti ẹni tí ó ń tó pé ojoojúmọ́ inú ọdún. Bíbélì sọ pé ẹ máa yọ̀ ní ìrètí, ẹ máa yọ̀ ní ìgbà gbogbo. Ṣùgbọ́n bàtà àbá yóò tẹ́ pé tàbá rí tínú wa bá dùn nìkan là ń yọ̀. Ìgbà tí nǹkan bá kù díẹ̀ kí àtó á bẹ̀rẹ̀ sí ká máa rojú kókó àbí ká bẹ̀rẹ̀ sí ní ronú àsọ síta o. Ṣùgbọ́n gbogbo èrò ọkàn wa báyìí Ọlọ́run nìkan tó lọ́run bá tiẹ̀ ń wo inú ọkàn wa gan-an kò ní fẹ́ súnmọ́ wa ká láti bá wa sọ̀rọ̀ tí ìwà ìpọ́ Ọlọ́run jẹ́ aláàánú. So ìyàtọ̀ wo ló wà láàrin yẹn pẹ̀lú ẹni tó lọ pa ẹlòmíì gan, because bí n sọ wípé ikú ni èrè ẹ̀ṣẹ̀, gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ sí ni. Àtẹni tó parọ́, àtẹni tó pààyàn, àtẹni tó lọ́yọ̀ lọ́wọ́ gbà, àtẹni tí ó sọ̀rọ̀ ẹnì kejì lẹ́yìn, gbogbo ẹ̀ pátápátá èrè kan ṣoṣo náà ni gbogbo wọn ní, ikú ni. So kì í ṣe àkókò láti dá wa lẹ́bi leléyìí, kì í ṣe àkókò láti sọ fún wọn pé èmi ni mo gbọ́n jù àbí ìwà tèmi ló dá, ìwà ẹnì kejì ò dá, onílé ọ̀kan ìwà ò dá, ìwà wọn lọ ṣọ́ọ̀ṣì ìwà àrí ṣọ́ọ̀ṣì rárá wọn. No, kì í ṣe àsìkò yẹn leléyìí. Ṣùgbọ́n àsìkò fún wọn láti jókòó láti wò ó wípé ǹjẹ́ ìbáṣepọ̀ èmi àti Ọlọ́run ǹjẹ́ ó dán mọ́rán báyìí. Kì í ṣe nípa ti ẹnì kẹta o, kì í sì ṣe nípa ti ẹnì kẹrin, kì í ṣe nípa ti pásítọ̀, kì í ṣe ọmọ ọjọ́. Èmi àti Ọlọ́run tí mo ti gbàgbọ́ pé mò ń sìn, Ọlọ́run tí mò ń pè lójoojúmọ́ tí mo ní mò ń gbàdúrà sí, ǹjẹ́ ìbáṣepọ̀ èmi àti ẹ̀ ṣé ó dán mọ́rán báyìí? Ǹjẹ́ ìbáṣepọ̀ wa dán mọ́rán báyìí? Tí ò bá wá dán mọ́rán wá sọ fún Ọlọ́run pé Olúwa ibi tí mo ti ṣẹ̀, ibi tí mo ti kọsẹ̀ rèé, Olúwa dáríjì mi. Ó yá Olúwa fún mi lóore ọ̀fẹ́ kí ìbáṣepọ̀ èmi àti ìyẹn kí ó lè ṣe kí ni o, kí ó lè dán mọ́rán. Torí pé Jésù ò ní pẹ́ dé o. Táyọ̀ ó bẹ̀rẹ̀ bó ṣe ń sọ fún wa nìyẹn, kán tó bí wa náà ti ń sọ pé Jésù ń padà bọ̀, kò ní pẹ́ dé. Jésù òun ò tí ì dé dì sí ibi tọ́jú orí mi dé yìí, Jésù òun gan ò tí ì dé. Ó dáa, kò burú, Jésù ò tí ì dé lóòótọ́, ṣùgbọ́n tí ọlọ́jọ́ bá dé
irú ipò wo ló máa bá èmi àti ẹ̀yin. Bẹ́ẹ̀ Jésù ò tí lè bá ayé la máa kọ́kọ́ ṣe ká tó ṣọ̀run. Ibi tá a bá ti sọ pé à ń ṣe ayé ká tó ṣọ̀run tí ọlọ́jọ́ tolúwẹ̀ bá dé ibo ló ti wá fẹ́ bára ẹ̀ o, irú ipò wo ló máa bá yàn o. ó ní wọ́n ṣe oríṣiríṣi nǹkan tó ń ṣe onígbà tó ń ṣe tán wọ́n jẹ tán yo tán ó ní wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣeré nínú ẹsẹ̀ keje. Bẹ́ẹ̀ ni kéyìn kí ó má sì jẹ́ àbọ̀rìṣà bí àwọn mìíràn nínú wọn bí a ti kọ́ pé àwọn ènìyàn náà jókòó láti jẹ àti láti mu ṣùgbọ́n nígbà tí wọ́n jẹ tán tó kí náà ṣe bíbélì ni wọ́n sì dìde láti máa ṣeré wọ́n ń ṣeré káàkiri ìgbà tó ń jẹ tó ń yó tán ìtẹ́ máa fi sin ọlọ́run ìtẹ́ máa fi wò pé wọ́n ló kù sí wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n lọ ń bọ̀rìṣà àmì ìṣàbọ̀rìṣà kò sí igbó òòṣà lẹ́mi wọlé mi ní ìsìn ọmọ kò ní bíbélì nìkan ló wà ń bẹ̀ ó tó ní ṣùgbọ́n àwọn ohun ìní tá a sọ di òrìṣà ń kọ́ má jẹ́ tí tó bá tún ṣí kọ́bọ̀dù mi pẹ́rẹ́ tí n bá mú ẹ pẹ́rẹ́ ìwọ ọmọ yìí tí n bá tún rí ọwọ́ ẹ nínú aṣọ mi nǹkan tí màá fojú ẹ rí ayàyà ojú ẹ á tó aṣọ ẹ aṣọ bàtà yẹ̀rì góòlù ilé tí n bá tún rí kọ́kọ́rọ́ mọ́tò mi lọ́wọ́ ẹ ilé agajù ẹ lọ ni kọ́kọ́rọ́ mọ́tò mi lọ́wọ́ ẹ lágajù ẹ lọ ṣe bẹ́ẹ̀ ní tààrà ẹ̀ yá tó lẹ́sẹ̀ ṣé báwo ló wa mọ́tò ǹjẹ́ mọ́tò náà ti wá di òrìṣà báyìí má jẹun nu mọ́tò mi o tó bá tún gbóúnjẹ wọnú mọ́tò mi pẹ́rẹ́ lẹ́yìn pé ó dáa ó fẹ́ jẹun nu mọ́tò mi kò burú àánú aládéhùn àdéhùn wa ni pé tó bá ti jẹun yẹn tán ó máa palẹ̀ mọ́ má gbàgbé abọ́ oúnjẹ sínú mọ́tò yẹn o kó má bàa máa rùn o kí wọ́n ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún ẹni tó bá fẹ́ jẹun nu mọ́tò kó mọ̀ pé ìdí tó fi ní kí n má jẹun mọ́tò ni pé tí má gbàgbé abọ́ yẹn síbẹ̀ tó bá máa bí jíjọ́ kejì abọ́ yẹn á bẹ̀rẹ̀ sí ní rùn o má tọ̀ sínú mọ́tò mi títọ́ bá ń gbẹ̀ kó o sọ fún mi kí n dúró kó o tọ̀ ṣùgbọ́n tó o bá tọ̀ sí tí bá gbá ẹ nídìí kan ẹ̀kọ́ wo ló máa fẹ́ kọ́ nínú tí bá gbá ẹ nídìí kan nígbà tí òun òdì tó fi ní kó má tọ̀ síbẹ̀ ìwọ ọmọ yìí má tọ̀ sínú mọ́tò yìí títọ́ bá ń gbẹ̀ jọ sọ fún mi máa wábi tí màá dúró ìdí ni pé tó o bá tọ̀ sí mọ́tò yìí tá a bá lè fọ mọ́tò yìí lẹ́sẹ̀kẹsẹ̀ á máa rùn jọ mí o àlàyé lẹ́kùnrẹ́rẹ́ èyí tó yẹ ká ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ àtúwá múra kọsẹ̀ kó nǹkan tá a sì ń sọ nǹkan dáadáa ni o ṣùgbọ́n bá a ṣe gbé kalẹ̀ báyìí àtúwá fi ṣe ọlọ́run ǹjẹ́ ìbáṣepọ̀ mi àti ọlọ́run ǹjẹ́ ó dán mọ́rán báyìí bí? ẹnu kan náà ta fi ń gbàdúrà òun náà la máa fi sọ̀rọ̀ ẹlòmíì lẹ́yìn òun la máa fi ṣépè òun la máa fi búra òun la máa fi ṣe oríṣiríṣiríṣiríṣi bíbélì sí ẹ̀bí wá lèrè ọ̀rọ̀ kan ó ní ǹjẹ́ odò tó ń sun dídùn ó ní ǹjẹ́ ó tún lè máa sun kíkan báyìí bí? ẹsẹ̀ kẹjọ wípé bẹ́ẹ̀ ni kíra kí ó má ṣe ṣe àgbèrè gẹ́gẹ́ bí àwọn mìíràn nínú wọn ti ṣe tí 1,000 ènìyàn sì ṣubú níjọ́ kan wọ́n smart ni wọ́n bá smart wọn ní kù nígbà tí wọ́n gbọ́n dáadáa àwọn yóò gbọ́ ṣáṣá ló fà á wọ́n gọ̀ díẹ̀ wọ́n luko wọ́n bá luko ní báwọn ṣe máa kú ṣe bí ṣe náà máa lọ wọ́n lo fèrè wọ́n lo rọ́bà wọ́n lo kọ́ndọ̀mù wọ́n lo rẹ́ńkòtù wọ́n bora wọ́n tójú ara wọn náà gba tí wọ́n lè ṣe bẹ́ẹ̀ nǹkan tó fà á nìyẹn kí wọ́n sì máa fi kú ṣeré báyìí. ẹ̀mí ìbọ̀rìṣà mo sọ fún ẹ̀mí ìbọ̀rìṣà ọlọ́run nìkan náà mọ̀ pé ṣùgbọ́n gbà tí ọkùnrin àlè yẹn dé ẹ mọ bí tẹ́ ẹ ti ń pàdé ìyàwó ilé òde gbọ́dọ̀ mọ̀ ọkọ obìnrin náà gbọ́dọ̀ mọ̀ ó bọ̀rìṣà tòótọ́ kí ẹ sáà bọ̀rìṣà bó tó nì ṣùgbọ́n panṣágà nǹkan kò sẹ́ńtórì yẹn o wọ́n rí kò sẹ́ńtórì ṣùgbọ́n ojú olúwa ń bẹ níbi gbogbo ohun tí màá ṣe ní kọ̀kọ̀
tí wọ́n á bí mi ní gbangba tí mi ò ní lè sọ ọ́. Ǹjẹ́ yóò mú ìbáṣepọ̀ èmi àti Ọlọ́run dán mọ́rán bí? À ń sọ nípa ìbáṣepọ̀ Ọlọ́run, ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run tó dán mọ́rán. Ẹsẹ̀ kẹsàn-án, bẹ́ẹ̀ ni kẹwàá kí ó má ṣe dán Olúwa wò gẹ́gẹ́ bí àwọn mìíràn nínú wọn ti dán an wò tí a sì fi ejò rú wọn. Bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó má ṣe kùn gẹ́gẹ́ bí àwọn mìíràn nínú wọn ti kùn tí a sì ti ọwọ́ olùparun rú wọn. Ọlọ́run fúnra ẹ̀ ló fi ọwọ́ olùparun wọn torí pé wọ́n bẹ̀rẹ̀ sí kùn. Mo ti sọ̀rọ̀ nípa yẹn ṣáájú pé a bẹ̀rẹ̀ sí ní kùn, a lọ bí iṣẹ́ o. Ẹni tí ò tí ì rí iṣẹ́ tíṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀, kí ni kẹ́ni yẹn wá sọ nígbà tí ẹni tó lọ bí iṣẹ́ tó dé tó méjọ́rò yìí tá a fi ń rojọ́ yẹn, tá a bá tiẹ̀ wá wò lọ́nà kejì pé tá a bá dé tá a wà pé Olúwa ẹ ṣeun iṣẹ́ tẹ́ pèsè fún mi, ṣùgbọ́n nǹkan báyìí ló ṣẹlẹ̀ ibi iṣẹ́ yẹn, Olúwa ẹ gbà ṣàkóso, tá a fi ẹnu yẹn gba àdúrà. Ǹjẹ́ tá a bá gbàdúrà ǹjẹ́ ó lè dá àìsàn sí wa lára bí? Ṣùgbọ́n bí tá a bá ti bẹ̀rẹ̀ sí ní rojọ́, tá a bẹ̀rẹ̀ sí ní kùn, tá a bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi, á tún wá wù nǹkan mi lẹ̀ o, torí ara máa ń béèrè ọ̀rọ̀ o. Bóyá ń bàbá dídé ibi iṣẹ́ yẹn jọ́ kejì, wà á kọ́kọ́ rántí nǹkan tó o ti fẹnu ẹ sọ lánàá ná. Jìnnìjìnnì á mú ọ̀tá Olúwa ẹ̀. Àbí tó bá rẹ́ lómi tó o ti sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ibi iṣẹ́ tó o ti bá tiẹ̀ dé ibi iṣẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu, tó bá rí ẹni yẹn, ẹ jẹ́ ká tiẹ̀ bára sọ tọ̀rọ̀. Ṣé téèyàn bá rí ẹni yẹn, báwo ló ṣe máa rí? Kí ló máa kọ́kọ́ jáde nínú ọkàn rẹ̀ sí irú ẹni bẹ́ẹ̀? Ẹ sọ síta o. Ṣàràyàn adágíá láti sáré súyọ̀ mọ́rú ẹni bẹ́ẹ̀. Èmi ò mọ̀ torí èmi ò kí ń ṣe bẹ́ẹ̀ sọ mi mọ̀ bóyá èèyàn sì lè tún ṣe lè rẹ ni bẹ́ẹ̀ kó má kárẹ̀ ẹ̀ má kó ṣọ̀ṣọ̀ àbí kó ẹ kó tó bá fẹ́ kiri ẹni bẹ́ẹ̀ kó má kí lódìlódì kó má kí lódì pé kí ẹran á pọ̀ jù ọ̀gá mi o ọ̀gá mi ẹ bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn. Ṣùgbọ́n gbà tó délé ẹ lánàá, gbà tó dénú ọkọ̀, gbà tó kúrò níwájú ẹni yẹn, àwọn àrà wo ló dá lẹ́yìn ẹni yẹn? Tọ́lọ́ bá ń sàmì ẹ̀ṣẹ̀ ta ló lè dúró gbẹ́nu ẹ̀ dákẹ́ wà láyé ti pọ̀ ju Ọlọ́run yóò rorò, Ọlọ́run ò nira, ó tó ni, Ọlọ́run ò rorò, Ọlọ́run ò nira. Kí ni Táyọ̀ wá fi ń di kókò fún? Ẹ̀rù Ọlọ́run bà mí torí pé tí ọjọ́ bá dé bá ní lójijì, irú ipò wo ló máa dé báyìí? Irú ipò wo ló máa dé bá mi? Irú ìmúra wo ni mò ń múra sílẹ̀ di ọjọ́ tí mo fẹ́ pa ipò dà? Ṣé lára àwọn múndíá mẹ́wàá ọlọ́gbọ́n ni mo wà ní àbí múndíá márùn-ún tó ya òmùgọ̀? Èwo ni mo wà nínú àwọn múndíá mẹ́wàá? Ṣé ọlọ́gbọ́n ni àbí òpè àbí òmùgọ̀? Ṣùgbọ́n Apostle Paul sọ fún wa bí ó ní kẹ́ má ṣe jẹ́ aláìmọ̀, kẹ́yìn tó má ṣe aláìmọ̀ ara. Ẹgbẹ́ àmì ìdẹ̀mọ́ àbámọ̀ náà ń pè bẹ́ẹ̀. Ohun tó ń jẹ́ àbámọ̀ kò ní jẹ́ ìpín wa lórúkọ Jésù. Àbámọ̀ mi ò ṣe é, bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì wà, kì yóò jẹ́ ìpín wa lórúkọ Jésù. Ọlọ́run á yọ wá kúrò ní gbogbo ẹ̀wọ̀n àti ìpètè Sátánì tó lè mú wa kábàámọ̀ ní orúkọ ńlá Jésù. Mo dẹ̀ ti pe Jésù yẹn títí tó ẹgbà tí gbogbo òde tiẹ̀ wá lójú, wọ́n bá ní kí n já lọ́dọ̀ wòlíì kan, wọ́n ní ìyá aládùúrà kan wà níbí kan, wọ́n ní kí n já lọ pọ́lọ́nà gbogbo wọn ké pe olè mọ́mú kan, ẹnìkan wà níbí kan, bàbá kan wà níbí kan, ìyá kan wà níbí kan, obìnrin kan wà níbí kan, ọkùnrin kan wà níbí kan, wọ́n bá ní n já lọ pé Ọlọ́run náà ń pè ń bá ní mi ìsìnkú nǹkan bó ṣe máa ríre o. Kò ní jẹ́ ìpín wa lórúkọ Jésù. Ẹnikẹ́ni tó bá sì wà nínú ipò yìí, bí ó ṣe ń gbọ́ ohùn ọ̀rọ̀ Ọlọ́run yìí, mo gbà ní àdúrà wípé Olúwa kó fi àánú gbà wá, kó yóò sì yọ wá kúrò nínú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ náà, kó sì sọ wá di òmìnira ní orúkọ Jésù. Ẹlòmíì ọmọ kìíní ti lọ, ọmọ kejì ti lọ, ìgbà tó sì fẹ́ bẹ̀rẹ̀ wọn sọ fún ẹ o pé bó ṣe máa rí nìyẹn o. Wọ́n kàn ní àwa nílò láti ṣèrúbẹ ráńpẹ́ o, kò tó nǹkan ìrúbọ díẹ̀ náà ni. Nígbà wá wọnú ẹ̀ tán, ó wá rí bó ṣe rí. Iwájú ó ṣòro lọ, ẹ̀yìn ò ṣe é padà nítorí ẹ̀rù, ṣùgbọ́n ẹ̀rù ni o.
tó bá padà tó bá tú àṣírí yẹn pẹ́rẹ́ ọmọ pọ̀jù ẹ pé wàá ṣẹ̀ sí wàá ṣe lẹ́yà wọ́n sì kó jìnnìjìnnì ború olúwa ẹ̀ ẹ̀rù wá bá ṣùgbọ́n tí èèyàn bá lè padà sí ọ̀dọ̀ Jésù Kristi tó bá lè padà sí ọ̀dọ̀ ẹlẹ́dàá rẹ̀ ọ̀dọ̀ àṣẹdá rẹ̀ nípasẹ̀ Jésù Kristi olúwa irú ẹni bí a máa bọ̀ ó ní ẹ wá sọ́dọ̀ mi nínú ìwé Jòhánù ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wúwo lórí ó ní èmi ò sì fi ìsinmi fún yín ó ní àjàgà mi rọrùn ẹrù mi ṣe kí ni o ó sì fúyẹ́ ẹ wá sí ọ̀dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ gbogbo ẹ̀yin tí ayé di ẹrù wúwo lórí ó ní ẹ wá sí ọ̀dọ̀ mi ó lèmi ò fi ìsinmi fún yín ó ní àjàgà mi ṣe kí ni o ó rọrùn ẹrù mi sì fúyẹ́ àjàgà mi ṣe kí ni o àjàgà mi rọrùn ẹrù mi ṣe kí ni o ẹrù mi sì fúyẹ́ come unto me all ye that are labour and are heavy laden take my yoke upon you my yoke is easy my burden is light and I will give rest to your soul èmi ò sì fi kí ni o èmi ò sì fi ìsinmi fún yín mo béèrè fún oore ọ̀fẹ́ fún wa lónìí láti padà sí ẹsẹ̀ Jésù ẹni tí àjàgà rẹ̀ rọrùn ẹni tí ẹrù rẹ̀ sì fúyẹ́ ẹni tí yóò ṣe kí ni ẹni tó sì lè fi ìsinmi fún ọkàn wa bẹ́ẹ̀ ni yóò sì rí ní orúkọ ńlá Jésù. Ẹsẹ̀ bíbélì tí mo kà fún wa lẹ́ẹ̀kan ó wà nínú ìwé Matthew orí 11 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 22 títí dé ẹsẹ̀ 30 ìwé Matthew orí 11 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 22 títí dé ẹsẹ̀ 30. Matthew orí 11 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 22 títí dé ẹsẹ̀ 30. Bẹ́ẹ̀ ni mà. Ẹ wá sọ́dọ̀ mi. Gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́. ọ̀pọ̀ àjàǹkọ̀ gíláàsì ń jẹ ọ̀pọ̀. Ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ ẹ á sì di ẹrù wúwo lé lórí. Èmi ò sì fi ìsinmi fún yín. Verse 29. Ẹ gba àjàgà mi sí ọrùn yín kí ẹ sì máa kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi nítorí òun ni tútù àti orí onírẹ̀lẹ̀ ọkàn lé mi. onírẹ̀lẹ̀ ọkàn lé mi ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín. Ẹ wá sọ́dọ̀ mi. Nípa tí ẹ sọ pé nítorí àjàgà mi rọrùn ẹrù mi sì fúyẹ́. Àjàgà Jésù rọrùn. Jésù wípé ẹrù rẹ̀ fúyẹ́ òtítọ́ sì ni o. Òtítọ́ ni. Bó tilẹ̀ wù kéèyàn kí ó lọ jìnnà tó nínú ìbọ̀rìṣà. Bó jẹ́ ìbọ̀rìṣà àti òrìṣà gangan ni o, òrìṣà mi ọlọ́run mi ni. Tàbí ìbọ̀rìṣà ohun ìní tí ènìyàn ní. Tàbí ìbọ̀rìṣà ohun afẹ́ ayé. Tàbí ìbọ̀rìṣà pátí. Pátí yẹn àwọn àgbà gbọ́dọ̀ má débẹ̀. Ìbò tóun bá tí ì rí wa wọn ọ̀rẹ́ èèyàn kẹ. Ẹ̀mí ìbọ̀rìṣà lóòótọ́ ṣùgbọ́n tóun bá tí ì rí ẹ wọn ọ̀rẹ́ èèyàn.
bí mo ṣe sọ àkókò ìdánilẹ́bi kọ́ leléyìí kì í ṣe àkókò ìdálẹ́jọ́ torí pé bẹ́ẹ̀ lè sọ wípé ká má ṣe dá ẹnikẹ́ni lẹ́jọ́ ṣùgbọ́n ní ká sọ òtítọ́ pẹ̀lú ìfẹ́ àrántí wípé bẹ́ẹ̀ lè sọ fún wa pé àwa yóò mọ òtítọ́ tí a bá sì mọ̀ á ṣe kí ni o á sọ wá di òmìnira so tá bá mọ òtítọ́ nípa wípé tí ò bá sí rúbìn ọ̀rẹ́ òní lè jẹ á mọ̀ wípé ọlọ́run nìkan ni kò sí irú ẹ̀dá pọ̀ èṣù òní lè fi irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ jẹ́ wá níyàmọ́ tó yẹ pé tá a bá tiẹ̀ lọ́wọ́ ń gbà mí àfi ká lọ yáwó ká lọ ra aṣọ patí yẹn torí wọ́n gbọ́dọ̀ gbà ta ló fẹ́ gbà kí ni wọ́n ń gbà ṣe bígbà tí èèyàn ní èmi nínú òun ló wò pé lómi àgbà ẹ rántí ọkùnrin ọlọ́rọ̀ nínú bíbélì nínú ìwé Lúùkù tó ní èmi á jẹ màá mu màá sì wí fún ọkàn mi pé kó máa yọ̀ màá wá wọ́ àbá mi palẹ̀ màá wá tún mí kọ́ ọlọ́run wò ó ní wọ̀ ó pe lásán eléyìí a máa gba ẹ̀mí ẹ̀ lọ́wọ́ ẹ̀ torí kíni ìgbéraga torí kíni èmi ni mo tó bẹ́ẹ̀ torí kíni ìbọ̀rìṣà ti wọ inú ọ̀rọ̀ tí ó ní ó ti pọ̀ lójú ẹ̀ ẹlòmíràn tiẹ̀ sọ fún Jésù ó ní gbogbo òfin ni mo pa mọ́ ọ láti ìpilẹ̀ṣẹ̀ mo ti ń pa òfin mọ́ gbogbo nǹkan tó sọ yìí pátá gbogbo ẹ̀ ni mo ń ṣe Jésù ni ó dá bẹ́ẹ̀ náà gbogbo nǹkan tó ní ó yá lọ tà á kó o ṣe kí ni kó o fún tálíkà bíbélì sọ pé ọkùnrin náà sì lọ pẹ̀lú ìròbìnújẹ́ ìbànújẹ́ ló lọ kúrò ńbẹ̀ kí ló fà á bíbélì sọ pé ó ní ọrọ̀ tó pọ̀ tó wá lọ pẹ̀lú ìbànújẹ́ yẹ kó bọ̀rìṣà lóòótọ́ ó ń sin ọlọ́run lóòótọ́ ṣùgbọ́n ó ní ọrọ̀ tó pọ̀ so kò dẹ̀ lè fi fún tálíkà so ó lọ pẹ̀lú ìbànújẹ́ àpẹẹrẹ fún wa láti kọ́ ẹ̀kọ́ rẹ̀ kì í ṣe láti dá wa lẹ́bi àní kò máa sóhun tí mo ní o tó kún mi lójú jọlúwa lọ kò máa sóhun tí mo ní o tó kún mi lójú tí Jésù lọ ohun gbogbo tí mo ní o tìrẹ ní í ṣe olórin kan ló sọ bẹ́ẹ̀ o ohun gbogbo tí mo ní o tìrẹ ní í ṣe bàbá ǹjẹ́ àwa lè sọ bẹ́ẹ̀ bí ká fọwọ́ sọ̀jà kan sọ pé gbogbo nǹkan tí mo ní pátá tolúwa ni. olúwa ló ní sagbára ni mo fi kójọ pé kò sórí ọ̀fẹ́ Jésù ló fún mi báyìí ó náà ló ní. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní sọ fún Ọlọ́run dàdúrà mi ládé o àgbàdúrà ni o dàdúrà mi ládé o dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí dàdúrà mi ládé o Olúwa gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ nípasẹ̀ àfọwọ́fà tí mo wá ń fi ogun já ara mi láìmọ̀ Olúwa ẹ dáríjì mí tilétilé tẹbí tará tọmọtọkọ tí a yá tí gbogbo àwọn tó ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí Olúwa ní orúkọ Jésù ẹ dáríjì mí Olúwa ẹ ṣàánú fún mi Jésù ọmọ Dáfídì ṣàánú fún mi Ọlọ́run ìyanu ṣàánú fún mi má jẹ́ n pàdánù bí àwọn tó pàdánù nínú aginjù ní ìgbà tí Mósè Olúwa ṣàánú fún mi má jẹ́ kí omi ìkẹyìn ayé má jẹ́ ó gbé mi lọ afẹ́ ayé ohun asán ayé tí ń kọjá lọ pẹ̀lú ìfẹ́kúfẹ́ inú rẹ̀ má jẹ́ ó gbé mi lọ Olúwa ṣàánú fún mi Olúwa mo bèrè fún àánú lórí ayé mi lórí ọmọ lórí ọkọ lórí iṣẹ́ ìránṣẹ́ lórí gbogbo àwọn tó ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí lórúkọ Jésù Olúwa ṣàánú fún mi Olúwa ṣàánú fún mi níbi gbogbo tí mo ti gba ìbọ̀rìṣà láàyè bóyá ìbọ̀rìṣà láti bọ Ọlọ́run mìíràn ni bóyá ìbọ̀rìṣà láti sátọ̀ Ọlọ́run mìíràn bóyá ìbọ̀rìṣà láti nípa ohun ìní tí mo ní bóyá ìbọ̀rìṣà wípé ẹ̀rù tí ò ní jẹ́ kí n sìn ọ́ bó ti tó àti bó ti yẹ Olúwa ṣàánú fún mi Olúwa dáríjì mí Olúwa yọ mí kúrò ní gbogbo ẹ̀wọ̀n ìbọ̀rìṣà ní orúkọ ńlá Jésù gbogbo ẹ̀wọ̀n ìbọ̀rìṣà tí kò ní jẹ́ kí n ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú yín Olúwa yọ mí olùgbàlà gbà mí in the name of Jesus olùgbàlà gbà mí olùgbàlà gbà mí olùgbàlà gbà mí gbogbo bí tí mo ti ń kùn tí mo ti ń sọ ọ̀rọ̀ tí kò yẹ kí n sọ
nítorí ohun tí mò ń là kọjá, ọ̀rọ̀ tó lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ tí kò dùn nínú etí ẹ̀yẹ Ọlọ́run. Olúwa dáríjì mi, Olúwa ṣàánú fún mi. Olúwa mo tọ̀ yín wá ní àkókò yìí, mo bèrè fún àánú, Olúwa ṣàánú fún mi. Níbi tí mo ti ń ṣe àgbèrè àti panṣágà, Olúwa dáríjì mi, Olúwa yọ mí, Olúwa fi àánú ẹ̀ gbà mí. Àní dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, Olúwa dáríjì mi, Olúwa ṣàánú fún mi. Olúwa ṣàánú fún mi, Olúwa ṣàánú fún mi, Olúwa ṣàánú fún mi. Lórúkọ Jésù, gbogbo ibi tí mo ti kọ̀ láti gba ìkìlọ̀ nípasẹ̀ ọ̀rọ̀ rẹ tó wípé èmi kò gbọdọ̀ ní Ọlọ́run mìíràn pẹ̀lú rẹ, Olúwa dáríjì mi, Olúwa ṣàánú fún mi. Ṣùgbọ́n tí mo ti ń sátọ̀ Ọlọ́run mìíràn, Olúwa ṣàánú fún mi. A tilẹ̀ kọ́ wípé wàhálà àti làálàá àwọn tó sátọ̀ Ọlọ́run mìíràn yóò pọ̀. Bóyá ìdí rèé tí ogun fi ń jà, lórúkọ Jésù, Olúwa yọ mí kúrò nínú gbogbo làálàá àti làásìgbò àti wàhálà. Olúwa dáríjì mi. Olúwa, mo kọ̀ láti tọ Ọlọ́run mìíràn lẹ́yìn láti òní lọ ní orúkọ ńlá Jésù. Mo kọ̀ láti tọ Ọlọ́run mìíràn lẹ́yìn ní orúkọ ńlá Jésù. Máa sọ tálábà kọ́ríà, máa sọ tárí àmàyà. Yekele broko sotoria ma yikele broko sokotoria. Reke poko yekele broko sotoria ma yande. Reke keke ye poko ro pro. Yekele pro shata la braga yande. Ore poko yekele broko sokotoria ba. Rakata pa la braka zata liande boko shanda. Roko zokotoria ma yende pokoria ma sata laba. Rakata po shanda laba koria ma zuta laba yende. Oh masutele marogedeya. Reke poko zotoria ma libra gayande boko sokotoria. Mako shata laba. Olúwa dáríjì mi, Olúwa ṣàánú fún mi. Ní orúkọ ńlá Jésù, Olúwa ṣàánú fún mi. Olúwa ṣàánú fún mi. Nítorí pé ìwé mọ́ sọ́nà rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sọ́nù ìwé mọ́ wípé gbogbo kẹ́nikẹ́ni tó sátọ̀ Ọlọ́run mìíràn, ìbànújẹ́ wọn yóò pọ̀. Nítorí ìdí Olúwa ṣàánú fún mi. Nínú ìwé Sáàmù orí ìkẹrìndínlógún, ìwé orin Dáfídì orí ìkẹrìndínlógún, Olúwa ṣàánú fún mi, Olúwa ṣàánú fún mi, Olúwa ṣàánú fún mi, Olúwa ṣàánú fún mi. Máa sọ́ta lábá káyábá sọ́ta rẹ́kẹ́bọ́kọ zọ́tọ́ríà máa líbrọ́kọ ṣálábà. Ìwé orin Dáfídì orí ìkẹrìndínlógún bẹ̀rẹ̀ láti nínú ẹsẹ̀ kẹrin. Ó sọ wípé ìbànújẹ́ àwọn tí ń sáré tọ Ọlọ́run mìíràn lẹ́yìn yóò pọ̀. Olúwa má jẹ́ kí èyí kó jẹ́ ìpín mi ní orúkọ ńlá Jésù. Máa sọ́ta lábà kẹ́ndẹ̀ rẹ́ máa sọ́ta lábà gẹ́yẹ́ndé bó ṣátálábà rẹ́kẹ́pọ̀kọ zọ́tọ́ríà máliàndé rẹ́bra yáyáyáyáyá máa sọ́ka pòrí máa sọ́ta lábà rẹ́bra yáyáyáyáyá ìkàndọ́ní máa sùtálíà bragaya ìkàràbàkà ṣàntálí bragayandé máa sọ́ta lábà bàbàbàbà rẹ́kẹ́pọ̀ kọ́ríà máa sùtẹ́lẹ̀ bó ṣàndà. In the mighty name of Jesus Christ. Masokoria mayendere mako libra kazakata kaya. Hey, masokoria mazakata ya barabakaya. Olúwa jẹ́ ìpín mi ní orúkọ Jésù. Jẹ́ ìpín mi ní orúkọ Jésù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ àti àgọ́ mi. Olúwa o masokoria mayende reke poko zoko toria koye kelebo. Mú ìlà mi dúró, mú ẹsẹ̀ mi dúró, má jẹ́ kí ẹsẹ̀ mi kí ó yẹ̀. Ràn mí lọ́wọ́ láti jẹ́ kí n lè ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú rẹ Olúwa. Olúwa ṣàánú fún mi, Olúwa ṣàánú fún mi, Olúwa ṣàánú fún mi ní orúkọ ńlá Jésù. Gbogbo ẹ̀yin ẹ̀mí kẹ́mi tí mú ní kọ̀yìn sí Olúwa, tí ń fi ẹ̀tàn jẹ́ ìtọ́ni láti kọ̀yìn sí Olúwa, láti má ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú Olúwa. Lórúkọ Jésù, gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ ẹ máa wọ inú ìdè lọ. Mo pa láṣẹ ẹ máa wọ inú ìdè lọ lórí ayé mi, lórí ọmọ, lórí iṣẹ́ ìránṣẹ́, lórí gbogbo olùgbọ́ mi ní àkókò yìí. Mo sọ wípé mo pa láṣẹ wípé ẹ di aláìlágbára ní orúkọ ńlá Jésù. Gbogbo ẹ̀yin ẹ̀mí ẹgbẹ́kẹ́gbẹ́, gbogbo ẹ̀mí àjọkájọ, gbogbo ẹ̀yin ẹ̀mí tí ẹ ṣòdì sí Kristi, tí ẹ mú ní kọsẹ̀ kúrò nínú ìgbàgbọ́, ẹ̀yin ẹ̀mí atọ́nijẹ́ tí ẹ sọ wípé Ọlọ́run kan náà ni, Ọlọ́run kò sí yàtọ̀ bẹ́ẹ̀. Lórúkọ Jésù, ó yẹ máa wọnú ìdè. Mo kọ̀ láti sanwó ẹbọ, mo kọ̀ láti bọ òrìṣà, mo kọ̀ láti tọ Ọlọ́run mìíràn lẹ́yìn ní orúkọ ńlá Jésù. Máa sọ́ta làbàyẹ́ndẹ̀ rẹ́kẹ́pọ̀kọ́ sọ́tọ́rí àmàlìyà. Thank you, Father. Thank you, Lord Jesus. Blessed be the name of the Lord. Hallelujah. Hosanna to soon coming King. Let's begin to draw our prayer to a close. Let's begin to bless the name of the Lord for the opportunity to come this morning. Fún oore ọ̀fẹ́ láti wá síwájú ẹ̀ ní àkókò yìí, láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run.
Olúwa ẹ ṣé o, Olúwa dúpẹ́ o, Olúwa dúpẹ́ o, Olúwa ẹ ṣeun, Olúwa ẹ ṣeun. Makoso talabaya, rekepoko sotoriamaya, rekeleboko shandalaba. Mo dúpẹ́ Olúwa o, masukele maka arika sutalaba. In Jesus' mighty name we have prayed. Amen. Thank you, everlasting Father. We worship you this morning. We bless your holy name. We thank you, O God, because you are with us, because you are for us, because you are in us, because you are there for us, because you will not leave us alone. Lord, we give you praise. Gbogbo ògo tiyín ló ń ṣe, gbogbo ọlá tiyín ni, gbogbo ìyìn tiyín ni, ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Lord, we bless you. We thank you, Lord. Thank you.